nípa ọ̀rọ̀ àwọn ajínigbé, àwọn kidnappers. Mo sọ nínú fọ́nrán tí mo ṣe sẹ́yìn lẹ́yìn tí mo ṣe kọjá lọ. Mo ní ọ̀rọ̀ àwọn ajínigbé yìí, ọ̀rọ̀ wọn ti gba ó ti di ọ̀rọ̀ ojúlọ alákànfin sọrí nílùú kọ̀ọ̀kan. Àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ẹ ló ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ síta nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Kọ̀mú ní ìjọba Ìtẹ̀síwájú local government nípínlẹ̀ Ọ̀yọ́. Àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ilẹ̀ tí ò bá sojú ẹni sú òkùnkùn rẹ̀ á máa ṣòro rìn. Èyí ló mú wa táwa tàtàpòrò tá a gbéra láti iléeṣẹ́ wa a lọ sí ìlú tó ń pè ní Kọ̀mú tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ìtẹ̀síwájú local government lọ́yọ̀ state. Bá a ṣe gbéra tá a lọ rèé. Ìlú Kọ̀mú ládé yìí o, ìlú tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tán ní àwọn ajínigbé ti jíyàn gbé wípé àwọn ọlọ́dẹ ìbílẹ̀ sì takú àwọn kọjú àwọn ajínigbé, ṣùgbọ́n fún ìyàlẹ́nu gbà tó ta tán wọ́n ní kí ọdẹ kó lọ ra ọta wá nígboro, ṣùgbọ́n àwọn ọlọ́pàá wọ́n bá ọta lọ́wọ́ ọdẹ, wọ́n sì mú ọdẹ mọ́lẹ̀ pé kò ní lọ ìlú Kọ̀mú òun láwọ̀ yìí o. ṣe ti rí Kọ̀mú táwọn ibẹ̀ láwọ̀ yìí. Wọ́n gbé èèyàn, ẹni tí wọ́n sì gbé tó tiẹ̀ jẹ́ pé wọ́n béèrè ransom, ènìyàn san ransom tó fi bọ́. Àwọn ọdẹ jáde, wọ́n gbà wọ́n jáde, ẹni tí wọ́n gbé tó sì padà dé. Oṣó ò ní tilẹ̀kùn kó má sin, àjẹ́ ò ní tilẹ̀kùn kó má sin, emèrè ò ní tilẹ̀kùn kó má sin, babaláwo ò ní tilẹ̀kùn kó má sin, adáhunṣe ò ní tilẹ̀kùn kó má sin, ọmọdé ò ní tilẹ̀kùn kó má sin, àgbàlagbà ò ní tilẹ̀kùn kó má sin, obìnrin ò ní tilẹ̀kùn kó má sin, ọkùnrin ò ní tilẹ̀kùn kó má sin. Kọ́ni ò sí Fẹ́mi lágbájá ọmọ lágbájá látòní lọ, ọ̀nì owó, ọ̀nì ọlá, ọ̀nì ìgbéga, ọ̀nì àlàáfíà, gbogbo ilẹ̀kùnrin tó ti tì kó sí àsínẹ̀ tó dájú ní gbólóhùn ẹ̀ mo pè fún yín o. Bóò láwa ṣe ṣe, ẹ jẹ́ ká lọ wá èèpo ọ̀bọ̀. Àṣẹ 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 ogun bá dé ní tíná ogun bá ń dára kárúkúra kárúkú eléèmọ̀ rẹ̀ gàmbàrí oníkárà lẹ́kọ̀ọ́ mẹ́rò òkú tógun bá dẹ́ fún tí bá ṣe wọ̀ ní jágajìgì oníkérò òkùnkọ̀ mára lé ọ̀pọ̀ ìgbólógún jẹ́ tí dámọ̀ lẹ́sẹ̀ fìgì pààrọ̀ ògbó nígbà ogun wájà fọlódì ìyọra. Àmì àṣẹ wá. Nípa ọ̀rọ̀ àwọn ajínigbé, àwọn kidnappers. Mo sọ nínú fọ́nrán tí mo ṣe sẹ́yìn lẹ́yìn tí mo ṣe kọjá lọ. Mo ní ọ̀rọ̀ àwọn ajínigbé yìí, ọ̀rọ̀ wọn ti gba ó ti di ọ̀rọ̀ ojúlọ alákànfin sọrí nílùú kọ̀ọ̀kan. Àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ewúrẹ́ tó wọ ìsọ̀ aláwo ó ti gba àfẹ̀lẹ̀lé, nítorí tí aláwo ò bá fi ẹ̀sọ̀ kó fi lé ewúrẹ́ jáde nínú ṣọ́ọ̀bù aláwo, àìfàmọ̀ kó má bà aláwo jẹ́ kó má jẹ gbèsè. Òwe tí mo pa yìí kó máa jẹ́ ti gbogbo ẹ̀yin tí sọ̀rọ̀sọ̀rọ̀ kan tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tàbí níbikíbi nílẹ̀ Yorùbá, ẹ ò ní ṣiṣẹ́ ìwádìí yín kó múnádóko tàbí kó kúnná, tàbí tó bá gbé ọ̀rọ̀ wá bá yín pé nǹkan báyìí ṣẹlẹ̀ wọ́n wò la fẹ́ fi jẹ́, ẹ ò ní pe àárọ̀ àtọ̀nà fi inú yín pé ọ̀nà wo la fẹ́ fi gbọ́rọ̀ yìí bá tó fi jẹ́ pé kò ní dẹ́rù bá ara lé kò sì ní dẹ́rù bá ara oko. Torí pé àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní tí ẹ̀gún bá gún ni lọ́wọ́ tó tún gún ni lẹ́sẹ̀, a máa ń fìdí balẹ̀ ni. Kí ìyẹn máa jẹ́ ti ẹ̀yin bloggers bí irú wa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo ẹ̀ ló ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ síta nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Kọ̀mú ní ìjọba Ìtẹ̀síwájú local government nípínlẹ̀ Ọ̀yọ́. Àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ilẹ̀ tí ò bá sojú ẹni sú òkùnkùn rẹ̀ á máa ṣòro rìn. Tọ́bọ̀ wá gbọ́rọ̀ bá yín tẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ ṣe tẹ́ fi bá wọn yanjú ẹ̀, ẹ fẹ́ kẹ́ má dá sí i.
nígbà tẹ́ ẹ bá bọ́ sórí ayélujára tẹ́ ẹ bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tẹ́ ẹ pariwo pé àwọn ọlọ́pàá o èèyàn burúkú ni wọ́n o wọ́n ti gbé àwọn ọlọ́dẹ wa tí wọ́n ń dáàbò bá àwọn èèyàn o wọ́n lọ jagun ìgbà tó láwọn kidnappers lọ wọ́n yìnbọn fúnra wọn pàpàpà ọ̀tá tán kìnnìkan wọ́n ní kọ́ lọ́ra tọ́ wọ́n gbá wọn tó lọ́rọ̀ ta mú. tẹ́ ẹ̀ ṣiṣẹ́ ìwádìí pé ṣé bẹ́ẹ̀ ló ṣe rí àbí bẹ́ẹ̀ kọ́ tẹ́ ẹ fi bọ́ sórí agbègbè tẹ́ ẹ sọ̀rọ̀. àkọ́kọ́ náà nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe ẹ fẹ́ bà nǹkan jẹ́ ni o nítorí àkọ́kọ́ ohun tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé àwọn ọlọ́dẹ tí wọ́n wà ní ilẹ̀ Yorùbá káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà bóyá ìpínlẹ̀ Èkìtì ni ìpínlẹ̀ Oǹdó ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀ṣun ṣótiyé àwọn ìpínlẹ̀ tí mo dákọ̀ yìí ní tó jẹ́ ti ilẹ̀ Yorùbá àwọn ọlọ́dẹ kan bẹ tó yẹ pé ọlọ́dẹ ìbílẹ̀ ni wọ́n tó yẹ pé tó bá ti gbọ́ pàbá ìbẹ́ akíkanjú ni wọ́n wọ́n ń jáde síta tó yẹ pé àwọn ló ń kojú àwọn ará bíi ṣùgbọ́n nígbà tẹ́yìn bá wá dé tẹ́ ẹ ti sọ pé wọ́n mọ àwọn ọlọ́dẹ tí ń gbèjà aráàlú o wọ́n ṣe kíní kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì ní inú wọn ò dùn ọ̀pọ̀lọpọ̀ wọn ló sì jẹ́ pé wọn ò ní ìròrí tí wọ́n fi máa ń gbé ọ̀rọ̀ pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ṣé bẹ́ẹ̀ kọ́ ǹjẹ́ ó ṣeéṣe kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n á ti bọ́ sórí agbègbè wọ́n á ti máa sọ̀rọ̀ ẹ dákun ṣé ẹ̀ ń kẹsẹ́rin mọ́ sí àwọn tí ń ṣiṣẹ́ ọlọ́dẹ ìbílẹ̀ tí wọ́n ń dáàbò bo ìlú ṣé ìkẹsẹ́rin mọ́ lápá kan lè máa tẹ̀síwájú nìyẹn ni àbẹ́ ẹ̀ ń bomi tútù sí wọn lọ́kàn ní ìròyìn èyí tí ò ṣẹlẹ̀ tẹ́ ẹ bá ti sọ fún wọn pé àwọn ọlọ́pàá ń má wọn kíní ṣé ẹ ti mọ̀ pé ìṣèbọ̀lẹ́tù la fẹ́ fi kọjá àwọn ajínigbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àti mọ̀ pé nílẹ̀ Yorùbá àti lórílẹ̀ Nàìjíríà táwa yìí wọn ò fààyè gbà wá pé ká máa lo ìbọn tẹ́ ẹ bá ti sọ pé wọ́n ti mú àwọn ọlọ́dẹ ìbílẹ̀ tí wọ́n ń kojú àwọn kidnapper yìí ẹnìkan kí ò ní ṣe kankan mọ́ lu kankan ẹ sì mọ̀ pé bí tẹnu bá dé báyìí ẹ sì ò débẹ̀ ẹ dákun kéyìí máa jẹ́ títí àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ tá à ń sọ ohun tójú wa ò tó mo sì ń fi àsìkò yìí mo fi ń rọ ẹ̀yin ìjọba wa ẹ̀yin Nigerian government mo ń fàsìkò yìí mo fi ń rọ̀ yín ṣe lásìkò tá a wà yìí àsìkò yìí le púpọ̀ o ó dàbí ọ̀rọ̀ olórin ọba kan ni tó tún jẹ́ ọba orin ó ní ẹtu lọ́lọ́dẹ fẹ́ pa lọ́jọ́ kan ẹtu wá ń sáré kú lọ lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ ó sáré ó wá díwájú ilé ẹ̀kọ́ ní ẹ dákun ẹ gbà mí ẹ má jẹ́ kọ́lọ́dẹ ó pa mí ṣùgbọ́n ẹkùn tí ń bẹ́ẹ̀ ló sọ pé ẹ̀yin ìjọba wa mò ń bá wí yó ẹ máa gbọ́ o ọkùnrin wa ń sọ fún un pé pọlọ́dẹ bá pọ̀ ìgbà yẹn kọ́ kí ni tèmi ń bẹ̀ ṣùgbọ́n ẹtù wọ́n sọ fún iwájú ilé ẹkùn tó dé wọ́n sọ pé tọ́lọ́dẹ bá fi lè pa mí yóò mà lẹ́yìn ipa àpabàrà wọn ò pàgbà o ṣùgbọ́n ẹkùn sọ pé ṣérú bíi tèmi ẹkùn náà wà ń sọ ni ọlọ́dẹ oní òdùbí ẹkùn ẹ̀yin ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí olóṣèlú kan nílùú Ìbàdàn láìpẹ́ yìí àfihàn wọn ṣe mọ̀ pé ó ti ń di pé kò hun ni ó ti ń dún òyìnká ni bọ̀nu ẹkùn ní sẹ́dùn bíi tòun wọ́n ń sọ kò sọ́lẹ́dẹ tó fẹ́ dùbù tòun ẹkùn ọlọ́dẹ tó bá pẹ̀kọ̀ ó lè gbé ni kí gbogbo ẹ̀yin ìjọba wa tẹ́ ẹ wà nípò agbára bẹ́ẹ̀ ṣe ń sọnù o ṣùgbọ́n èmi tí ń tòótọ́ ọlọ́dẹ pẹ̀kùn ọlọ́dẹ ó pa ẹtu ó pẹrẹku ẹtu nígbà tí ó sì pa ẹtu pípa tí ó pẹ̀tù tán ó gbẹ̀tù relé wọ́n jẹrẹ ẹtu eégún ẹtu ló fi sọfà oró ọlọ́dẹ wá gbé ọfà oró tún sọdọlẹ sínú igbó padà ṣùgbọ́n gbà tí ó lọ sínú igbó ẹranko tí ò kọ́kọ́ rí ẹkùn jẹ́ ẹkùn kí wọ́n ké gbé sí lọ́jọ́ kìíní àná pé dákun gbà wá má jẹ́ wọn pa mí tó bá pa mí wọn pa wọ́n náà tó bá padà yá òun náà lọ́lọ́dẹ kọ́kọ́ rí ọfà oró tí wọ́n fi gun ẹranko ẹtu ṣe òun ni ọlọ́dẹ wá tàbá ẹkùn náà fi pa ẹkùn ló fi jẹ́ pé bàbá ń sọ pé kò kẹ̀ wá ẹ má jẹ́ àdàkùn la o ó lè padà kẹni tí ó kẹ̀ wá òun la fi sọ pé ká má lo ohun tí ò dá sẹ́nì kankan o torí tó bá kan ọmọ làkejì yóò padà kẹni. ẹ̀yin ìjọba wa à ń rọ̀ yín à ń bẹ̀ yín ẹ dákun ẹ fààyè gba àwọn ọlọ́dẹ ìbílẹ̀ tó bá ti ní káàdì ìdánimọ̀ tó jẹ́ ti ọlọ́dẹ ìbílẹ̀ ẹ fààyè gbà wọ́n ẹ jẹ́ kó máa lo ìbọn tó ń pè ní kóòkó tí ń lo bíbí háhà àwọn ìbọn tó ń lọ ta kátìrìjì ń
ẹ fààyè gbà wọn, ẹ jẹ́ kó máa lò ó. ìbọn ẹlẹ́tù ò lè kojú kidnapper o, ìbọn pòpò tá à ń sọ yìí gan ò lè kojú kidnapper tẹ́lẹ̀tẹ́lẹ̀, torí pé ìbọn tó wà lọ́wọ́ àwọn ajínigbé ìbọn tó lágbára ni, ìbọn tó kàtà ni. tí ẹ bá ṣe pé wọ́n bá lù wọ́n jẹ tẹ́lẹ̀ kùn, wọn ò ní gbé irú ìbọn pòpò ní cartridge nǹkan náà fẹ́ fi kojú ẹni tó gbé AK-47 dání. ṣùgbọ́n síbẹ̀ ẹ fààyè gbà wọ́n, ẹ jẹ́ kó lọ, torí pé ní ìlú kọ̀ọ̀kan nísìnyí ọlọ́pàá mélòó la rí lórílẹ̀‐èdè yìí? ṣé ẹ mọye population àwọn ọmọ Nàìjíríà? ọlọ́pàá mélòó ló wà lórílẹ̀‐èdè Nàìjíríà? ẹ fààyè gbà wọ́n, ẹ jẹ́ kó máa lo ìbọn yìí fún ìdáàbòbò àwọn aráàlú, torí pé ìbọn ẹlẹ́tù ò lè ṣe o, ìbọn pòpò òun ni ò lè ṣe, ṣùgbọ́n ó sì dámọ́ díẹ̀ ju tẹlẹ́tù lọ. mo sì padà sórí gbogbo ẹ̀yin tí sọ̀rọ̀sọ̀rọ̀ náà tó jẹ́ pé ròyìn tójú yín ò bá tó tẹ̀ mọ́ bó ṣe ṣẹlẹ̀, ẹ̀ ní ṣiṣẹ́ ìwádìí yín. èyí ló mú wa táwa tàtà pòrò tá a gbéra láti iléeṣẹ́ wa, a lọ sí ìlú tó ń pè ní Kọ̀mú tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ìtẹ̀síwájú local government lọ́yọ̀ state. bá a ṣe gbéra tá a lọ rèé. agbéra adé ìlú Òtu ní Ìtẹ̀síwájú local government, bíríìjì tó ń ṣe ní ọwọ́ lọ́nà ìlú Kọ̀mú, ibẹ̀ ládé yìí. agbéra àtẹ̀síwájú a ti jáde kúrò nínú ìlú Òtu báyìí, àmórílé òpópónà ìlú Kọ̀mú. ṣùgbọ́n ká tó dé ìlú Kọ̀mú, wọ́n ní ọ̀kan ìlú kan níwájú, ìlú tó ń pè ní Erin Òmu. ìlú Erin Òmu òun náà la wọ̀ yìí o, ìlú Erin Òmu la wọ̀ yìí. bí a ṣe kúrò ní ìlú Òtu, a kan ìlú kan tó ń pè ní Erin Òmu, ibẹ̀ ládé yìí. àwọn ẹyẹlé funfun báláwù àwọn ló kí wa káàbọ̀ pé ẹ máa kúrin àtúntẹ̀síwájú àmọ́nàpọ̀n. ìlú Erin Òmu òun lẹ́yìn ẹ̀rí tá a dé yìí. ìlú yìí náà pè ní ìlú Erin Òmu. ẹ ti rí i torí pé gbójà ìlà àkọ́kọ́ kàn, kínní signboard tẹ́ ń wò òun ni kínní Kúnlé Afọláyan, káàfù ẹ̀, ilé fídíò sinimá àgbéléwò tó kọ́ sí ìlú Gbójàyè. ẹ máa bá wa ká lọ. a ti ń jáde kúrò ní inú ìlú Erin Òmu báyìí. ẹ ò rí àwọn abàwọn Fúlàní tó wà nínú ìlú náà, òun lẹ́ ń wò yìí. a ti fẹ́ mórí lé ọ̀nà ìlú Gbójàyè báyìí, torí pé ìlú Gbójàyè lákọ̀ọ́kọ́ kàn kí a tó wá máa lọ sí ìlú Kọ̀mú. lẹ́yìn tá a bá kù ní ìlú Kọ̀mú, òun lá máa lọ sí ìlú Bàbá Ọdẹ. ṣùgbọ́n ìlú Kọ̀mú gangan ni agbéra láti lè ṣe pé à ń lọ lọ́jọ́ tòní. ìlú Erin Òmu òun la ti jáde kúrò yìí. ẹ máa bá wa ká lọ. báyìí ni a sì tún mú ọ̀nà pọ̀ tá a ṣẹ̀ síwájú nínú ìrìn àjò wa láti máa lọ sí Kọ̀mú. ẹ máa bá wa ká lọ. bíríìjì ẹlẹ́ẹ̀kejì tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́, òun là ń wò lókèrè yìí. ibẹ̀ la fẹ́ dé yìí láti máa lọ sí ìlú tó ń pè ní Ìgbójàyè, ní ibi tí Kúnlé Afọláyan Film Village ibi tó wà. orí bíríìjì náà òun la fẹ́ gùn yìí. ẹ máa wo bíríìjì náà, wọ́n ń pe odò náà ní odò Òfìkì. kò gba mọ́tò kan àti ọ̀kadà kan kò lè kọjá lórí ẹ̀. ẹ máa wo rí bíríìjì míì. wọ́n wá fẹ́ ṣe ọ̀nà náà sẹ́gbẹ̀ẹ́ kejì, kò lè jẹ́ pé bẹ́ẹ̀ làwọn èèyàn ó máa gbà lọ tí wọ́n máa gbà bọ̀. ẹ máa wọ̀nà náà tóóró òun lélẹ́yìí. ṣètìrí pọ́lọ́kadà kan fẹ́ pàdé wa, àfi ká dúró fún un
ká tó lè gun orí bíríìjì òun lágùn yìí ẹ ti rí òun náà ń ṣe lọ́wọ́ orí bíríìjì òun lágùn yìí ṣé ẹ ti rí tọrọ odò òfìkìnnú ọ̀kadà kankan ò lè kọjá lẹ́gbẹ̀ẹ́ wa bẹ́ẹ̀ sì ni mọ́tò kankan kò lè kọjá tọ́ a tẹ̀síwájú nínú ìrìn àjò wa láti máa lọ sí ìlú Kọ̀mú níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Àwọn àmọ̀tẹ́kùn tó wà lójú ọ̀nà wọ́n rí i pé àwọn kámẹ́rà wọn dá wa dúró wọ́n ní kí nìkan tó ṣẹlẹ̀ ta fi ń rìkọ́dù àwọn nǹkan kan. A sì sọ fún wọn irú ìṣẹ̀lẹ̀ tá a gbọ́ kó ṣẹlẹ̀ ní ìlú Kọ̀mú bí àwọn ajínigbé wọ́n ṣe gbéyàn tí àwọn ọdẹ tí wọ́n yìnbọn sí wọn tí ọ̀tá tán nínú ìbọn àwọn ọlọ́dẹ tí wọ́n ní kí àwọn ọlọ́dẹ lọ sí ìlú láti lọ rọta wá táwọn ọlọ́pàá gbá wọn mú. Ibẹ̀ là ń lọ láti lọ mọ ọ̀kúnkúndùn ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀, ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́. A kúrò lọ́dọ̀ wọn a tún tẹ̀síwájú àwa là ń lọ yìí. A ti ń súnmọ́ ìlú Gbójàyè báyìí, a ti ń súnmọ́ Gbójàyè. tó ìlú Gbójàyè ládé yìí o, Kúnlé Afọláyan Film Village ibẹ̀ la wà yìí. Rí ọkọ̀ tírélà ńlá kan ló bàjẹ́ sójú ọ̀nà tóóró tí ò gbọ́kọ̀ méjì tẹ́lẹ̀. Rí ara ń farabalẹ̀ kọjá láti lè jẹ́ pé kí a lè gba ẹ̀gbẹ́ kan kọjá níbẹ̀. Ṣé ẹ ti ń rí sábọ̀dù Capfilm Kúnlé Afọláyan rí welcome to Igbójàyè, home of Capfilm Village and Resort. Igbójàyè la wà yìí o. A tẹ̀síwájú a mú ìrìn àjò wa pọ̀n. A ti ń lọ báyìí. Ó ti wà ní orí ilẹ̀ ìlú tó ń pè ní Igbójàyè. Orí ilẹ̀ ìlú Igbójàyè la wà báyìí tá a ti ń lọ. A tẹ̀síwájú. Ìlú Kọ̀mú ló kàn níbi tí ìṣẹ̀lẹ̀ náà gbé ti ṣẹlẹ̀. Ibẹ̀ ló kù tí a ó kàn lẹ́yìn ìlú tí a kàn tí wọ́n pè ní Gbójàyè yìí. Orí ilẹ̀ ìlú Gbójàyè ní a ò tí ì dé ìgboro ní ìlú wọn o, ṣùgbọ́n a ti wà ní orí ilẹ̀ Igbójàyè báyìí. Bá a ṣe ń lọ yìí a ó kan ẹnu ọ̀nà àbáwọlé ńlá ti Kúnlé Afọláyan Film Village. A ó kàn níwájú nísìnyí, òun lẹ ti ń rí fìrífìrí rẹ̀ wọn. Ẹnu ọ̀nà àbáwọlé rẹ̀ Kúnlé Afọláyan Film Village, ẹnu ọ̀nà àbáwọlé òun lẹ̀ ń wò yìí. Bá a ṣe gbabẹ̀ kọjá lélẹ́yìí. Kúnlé Afọláyan Film Village òun lẹ̀ ń wò òun ní ìlú Igbójàyè. ẹ̀rẹ̀sìn lẹ́nu ọ̀nà náà. Òun la kọ̀ kọjá yìí. A ti súnmọ́ Kọ̀mú tán dáadáa báyìí. Bí ó bá tẹ̀ wá bọ́nì ò ṣe dáa tó jẹ́ pé gbàngàn lọ̀nà òun náà rí, ṣùgbọ́n bó tẹ̀ wá pẹ́ ni jù ó tẹ̀ wá pẹ́ tán ká tó débẹ̀. A ò bọ́lọ̀ lójú ìṣẹ́jú 5 lọ tí a ò fi wọ Kọ̀mú báyìí. Ẹ máa bá wa ká lọ ẹ̀yìn yẹn wa. tọ́ ìlú Kọ̀mú ládé yìí o. Ìlú tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tán ní àwọn ajínigbé ti jíyàn gbé, wípé àwọn ọlọ́dẹ ìbílẹ̀ sì takú àwọn kọjú àwọn ajínigbé, ṣùgbọ́n fún ìyàlẹ́nu gbà tó ta tán wọ́n ní kí ọdẹ kó lọ ra ọta wá nígboro, ṣùgbọ́n àwọn ọlọ́pàá wọ́n bá ọta lọ́wọ́ ọdẹ, wọ́n sì mú ọdẹ mọ́lẹ̀ pé kò ní lọ. Ìlú Kọ̀mú òun la wọ̀ yìí o. ṣe ti rí Kọ̀mú town, ibẹ̀ la wọ̀ yìí. Àmórílé ààfin ọba Onírò of Kọ̀múland bí a ṣe wọnú ìlú. àdọ́dọ̀ kábíyèsí tí wọ́n jẹ́ Onírò of Kọ̀mú, His Royal Majesty
ọba Jonah Ọlágbóyèga Àwùjọọlá Akọ́ládé tù. Kábíyèsí bàbá, ẹ má pé mo bá yín lóyè, mo pè yín lórúkọ, orúkọ náà fi ń pọba ládé. Èyí ló mú àtàtà gbèrè àwọn ọ̀rọ̀ tá a sì gbọ́ lẹ́nu ọba náà nígbà tá a délùú Kọ̀mú òun rèé. tábà la fẹ́ dá sí i láì jápa ṣèwádìí a mọ ohun tó ṣẹlẹ̀ káwo tí gbogbo kádẹ̀ dọ́dọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí kò ní rọgbọ kò sì ní rọrùn. ìdí àti ìtumọ̀ tó jẹ́ kí wàá gbéra láti Ìbàdàn gbà mo gbọ́ kí ní òun pé ọ̀dà Kọ̀mú ìlú mi ni iye mo sì lè dé ni a lọ síbẹ̀ bó bá ṣe rí tá a bá kọ́kọ́ délé bá lé lákọ́kí tá a bá ti dọ́dọ̀ kábíyèsí tá a mú tó ṣẹlẹ̀ lẹ́yìn náà ká dọ́dọ̀ àwọn ọlọ́dẹ wọ́n ṣàkójú àwọn kan yìí ká gbọ́dọ̀ lẹ́nu tí wọ́n náà kí ni nǹkan tó ṣẹlẹ̀ ìgbà yẹn lá lè mọ ibi tá a ti fẹ́ mú tí a fi gbèjà àwọn tí wọ́n bá ọ̀tá lọ́wọ́ wọn. ìdí àti ìtumọ̀ tó gbé wa láti lè sọ wa nù kábíyèsí. ẹ ṣeun àti gbọ́pẹ́ ń bọ̀ kí ó tó di pé ẹ débí àkọ́kọ́ nìyẹn. ohun tí inú mi fi dùn ni pé ẹ sọ pé ẹ̀yin gbọ́ ẹnìkan sọ ṣùgbọ́n ẹ̀yin sọ ẹ̀yin wá ṣèwádìí kẹ́ ẹ tó lè sọ̀rọ̀ pa ẹ tó lè sọ̀rọ̀ nípa ibi tí inú mi dùn sí gidi nìyẹn torí pé ẹni tó gbọ́ ẹ̀yin sọ nísìnyí pé Oríyọmí Hamzat ohun tí wọ́n sọ òun sọ pé òun débí òun fojú rí tàbí lágbájá ló wá sọ fún mi. ọ̀rọ̀ yẹn wọ́n gbé yẹn ẹni tí wọ́n sì gbé tó tiẹ̀ jẹ́ pé wọ́n béèrè ransom ènìyàn san ransom tó fi bọ́. àwọn ọdẹ jáde wọ́n gbà wọ́n jáde ẹni tí wọ́n gbé ló sì padà dé. tí a bá ń sọ nǹkan ìrègùn bíi ẹni tí wọ́n gbé báwo ló ṣe rí Dáǹdè tó bá sọ bó ṣe rí Dáǹdè á wàá mọ̀ bóyá ohun tí Oríyọmí Hamzat sọ bẹ́ẹ̀ lórí ẹni yẹn ni ó yẹ kí ẹ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu so that ẹ bá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ tán àwọn ọlọ́pàá division wà ní Kọ̀mú divisional police headquarters ṣùgbọ́n inú mi dùn pé àwọn ọlọ́pàá tó wà nílẹ̀ yìí pàápàá jùlọ lábẹ́ ìdarí ẹni tó ń darí lákòókò yìí DPO ọ̀rẹ́ aráàlú gidi ni wọ́n ń ṣe. gbogbo rescue operation tá à ń ṣe kì í ṣe pé ọlọ́pàá ń tẹ̀lé wa lọ DPO gan-an ó ń tẹ̀lé wa lọ òun ni aṣáájú. a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ń lọ láyọ̀ wọ́n ń bọ̀ láyọ̀ Ọlọ́run ti fún wọn ṣe. wọ́n lè máa jíyàn gbé nílẹ̀ Kọ̀mú wọ́n sì jíyàn gbé nígboro Kọ̀mú rí. ní ìgbọ́ yín dídá kábíyèsí. wọ́n lè máa jíyàn gbé nílẹ̀ Kọ̀mú ṣùgbọ́n wọn ò jíyàn gbé nílùú Kọ̀mú. ẹni wọ́n dẹ̀ jí gbé a lè máa wò nínú àwọn ọmọdé jáde. ọlọ́pàá náà tẹ̀lé wọn lọ. ẹni tí wọ́n sì jí gbé pẹ̀lú bó ṣe rí gẹ́lẹ́ iṣẹ́ ìyanu lọ́lọ́run fi tú sílẹ̀. ó fi bọ́ lọ́wọ́ wọn. àwọn 5 ni wọ́n jí gbé wọ́n sì wà lọ́dọ̀ rẹ̀ bí wọ́n jí gbé lọ òun ní òun mọ̀ nígbà tí òun ní borí ẹsẹ̀ ló rìn ẹsẹ̀ ni wọ́n rìn kì í ṣe pé báyà wọ́n fi mọ́tòsáìkù gbé wọn gbó títí wọ́n fi débi tí wọ́n ti jọ wà nínú igbó. nínú igbó yẹn ijọ́ kẹta
odijọ́ kẹta yẹn ni tí wọn ò jẹ tí wọn ò mu àwọn náà ò lóore ọ̀fẹ́ torí pé a ti ṣètò ààbò débi pé èèyàn ò lè wá ra pure water nígboro tó sọ pé òun ló níṣẹ́ pé òun á ra pure water tàbí wá ra búrẹ́dì tó gba ìfurasí. Kò sóore ọ̀fẹ́ fájínigbé láti róúnjẹ rà níkọ̀ọ̀mù. Ìyẹn ò jẹ́ kí wọ́n róúnjẹ jẹ níbi wọ́n wà. Ṣùgbọ́n ńgbà ó di òru gẹ́gẹ́ bó ṣe sọ torí pé yóò wù mí pé ẹ dé ọ̀dọ̀ rẹ̀ láti confirm láti fìdí ohun tí í ṣe òdodo múlẹ̀. Ìgbà tí wọ́n wá jọ wà níbi tí wọ́n lákàtà wọn ibẹ̀ ló ti àwọn mẹ́rin sùn lọ́nà àwọn márùn-ún. Ẹnì karùn-ún tó wà ló tọrọ àyè lọ́wọ́ rẹ̀ pé òun fẹ́ lọ mumi lẹ́yìn sọ pé kò lè rómi níbí. Ṣùgbọ́n níbi tí wọ́n wà òun ṣàkíyèsí pé òun gbúròó àwọn bíi ọ̀pọ̀lọ́ definitely ibi tọ́pọ̀lọ́ wà yẹn tí wọ́n ń ké hòhò báyà omi máa wà ńbẹ̀. Ó ní kó lọ ṣe rí i pé àánú ló rí gbà. Ìgbà tó wá lọ wọ́n wá mi lọ títí ó rìn jìnnà sí wọn kó tó rómi mu. Ìgbà tó mumi tán gẹ́gẹ́ bó ṣe sọ ló ṣẹ̀ṣẹ̀ lókù díẹ̀ torí ìrètí èèyàn rìn fún ọjọ́ mẹ́ta tí ò dẹ̀ láì jẹun láì mumi ó ti rẹ̀ gbogbo ẹsẹ̀ lásán ló fi rìn èyí pé bóyá ó wọ bàtà. Oore ọ̀fẹ́ yẹn ga fún un ló wá rò ó pé àgọ̀ lòun fi kùn yìí kóun kúkú sálọ mọ́ wọn lọ́wọ́. Ìgbà tó sálọ yẹn lọ bọ́ sínú igbó títí ilẹ̀ fi mọ́. Wọ́n gba àwọn ajínigbé jí táwọn márààrún jí àwọn ti mọ ojú igbó yẹn wọ́n lọ sí súdù gbàákan tó wà níbẹ̀ wípé bóyá ibẹ̀ ló sálọ. Wọ́n bẹ̀rẹ̀ sí kí gbogbo ara bà sílẹ̀ pé àlejò àwọn tí wọ́n gbà ń gbọ́. Ibẹ̀ ni wọ́n ti gba gbogbo fóònù wọ́n bẹ̀rẹ̀ sí réèdì abà yẹn náà. Adépélé yìí fortunately ọ̀kan nínú àwọn ọdẹ Fúlàní FGN ó wà ńbẹ̀ òun ló tàkì wọn. Ìgbà wọ́n rí i pé tí wọ́n yìnbọn síra wọn tí wọ́n rí wípé bó ṣe rí yìí wọ́n fẹsẹ̀ lẹ̀ ó lé wọn bá ó mú nǹkan sílẹ̀. Èyí tó mú sílẹ̀ yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá ń kà pé àwọn jí ìyẹn gbé ni. Ẹni táwọn sì jí gbé làwọn wá sí abà yẹn nígbà tó sálọ mọ́ wọn lọ́wọ́. Ẹnìyẹn náà wá jí aago 8 ti lù ó sì wá ọjà ọ̀nà ṣùgbọ́n kò mọ ibi tó ń wà. Ó sá mọ̀ wípé òun ti kúrò nílẹ̀ ẹ̀pọ̀ òun ti bọ́ sílẹ̀ Òfìkì. Ọkọ̀ machine tó wà ń kọjá ní sọ́kọ̀ ẹgbẹ́ mi dófìkì. Ọ̀kan wá gbé èmi ní tí wọ́n jí gbé ni. Ẹni yẹn sì ti wà wíà pé wọ́n ti mú ẹnìkan táwọn yòókù ti sá lọ. Ẹnìyẹn wá ó gbé ìgbà tó gbé yẹn ó ràn ẹ́ lọ́wọ́ níbi tí wọ́n dá súdù tí wọ́n ti dá ẹnìyẹn gúnlẹ̀. Ọ̀kan náà tó jí gbé tó wà bẹ́ẹ̀ ló gbé lọ. Ó náà ṣe rí ló sọ pé bàbá pásítọ̀ ilé ìlú táwọn jí gbé rèé. Bó sì jẹ́ pé ilé Òfìkì ni àwọn FGN Òfìkì àtàwọn àmọ̀tẹ́kùn Òfìkì wọ́n kọ́ wọn pé ọlọ́pàá ló wá síbẹ̀ àtẹni wọ́n jí gbé àtẹni wọ́n rí mú wọ́n lọ sófìkì wọ́n kọ statement ilẹ̀ ńbẹ̀ yóò wà ńbẹ̀. Lẹ́yìn náà ṣẹ̀ṣẹ̀ ni division kan ní ṣẹ̀ṣẹ̀ lọ gbà torí pé bí nǹkan ti ṣẹlẹ̀ nígbà ó dé ọkọ̀ statement sílẹ̀. Ìyẹn jẹ́ abala àkọ́kọ́. Tí ọ̀tá mi ń gbọ́ sí bí ó ṣe pé mo kẹ̀ rí police press release
Ọ̀yọ́ State Command wọ́n sọ pé wọ́n gbá àwọn kan mú pẹ̀lú ọ̀tá lọ́wọ́. Press release yẹn lèmi rí mo ṣẹ̀ṣẹ̀ sọ pé kí ni ìṣẹ̀lẹ̀ wọ́n sọ pé àwọn ọlọ́pàá wọ́n sọ pé wọ́n gba ọ̀tá mọ́ ọ̀tá lọ́wọ́ lọ ra ọ̀tá ẹni tó rẹ́ wọn o mi ò lè sọ àwọn ọlọ́pàá ló lè sọ yẹn àwọn tí wọ́n gbá mú wọ́n ṣe statement fọlọ́pàá tó ìyẹn ni ó ràn yín lọ́wọ́ láti rí òkodoro ohun tó ṣẹlẹ̀ ta ló rẹ́ wọn ẹni tó rẹ́ wọn àwọn ọlọ́pàá ti lè sọ yẹn so ẹni tí wọ́n jí gbé yàtọ̀ fún kó lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá ó ṣe wádìí ó wá ṣàlàyé fún mi náà nìyẹn ó sì bá dúpẹ́ so bí ẹ ṣe rí nìyẹn ẹ bá dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá wọn ò lè sọ nípa tọ́ta yàtọ̀ fún tọ́ta wọn ò lè sọ nípa ohun tí wọ́n jí gbé ìbẹ̀rẹ̀ tún ni pé bí ẹni àwọn ọdẹ tó ń wá ẹni yẹn bó ṣe rìléètì mọ́ bó ṣe papọ̀ mọ́ àwọn tó lọ ra ọta àwọn ọlọ́pàá ló lè sọ. Mo dẹ̀ rí i pé nígbà tí ó rí bẹ́ẹ̀ so àwọn balọ́dẹ pẹ̀lú àwọn ọlọ́pàá anything on security wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ dáadáa so inú mi máa ń dùn wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ ni àti àjọwọnúgbó lọ ni àti ọta ni àti akó àwọn tó ra ọta lọ sí Ìbàdàn ni ọlọ́pàá àti àwọn ọdẹ ìbílẹ̀ àtẹnitọ́rọ̀ ṣẹlẹ̀ sí so ìyẹn ni wọ́n mọ̀ ní àná so àwọn tó rí post tí Oríyọmí so program tó sọ jáde yẹn so Oríyọmí ò débi láti bẹ̀rẹ̀ kò sì wá sí police station ẹ̀kọ́ mu ìrèfé ìròyìn ní mi ń gbà á gbọ́ ṣùgbọ́n nbò ti sọ pé o ti gbé sáyé yẹn èmi gbò fúnra lára mi so nbò ti gbé sáyé yẹn definitely iléeṣẹ́ ọlọ́pàá bí òun náà fi parí ọ̀rọ̀ ni pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ kó ṣe ìwádìí kábíyèsí ò lè ṣèwádìí yẹn so ẹ̀yin oníròyìn ẹ̀yin tún lè ṣèwádìí ẹ ní àṣẹ láti ṣèwádìí so ṣùgbọ́n ìwọ ti di pé mi lè sọ pé kọ́lọ́pàá má ṣiṣẹ́ mi lè sọ pé kí àwọn ọdẹ má ṣiṣẹ́ mi sì lè sọ pé ẹni tí ń wá ìjẹ rẹ̀ kó má ṣiṣẹ́ so láti rí di òfin tótó so èmi gan tó bá yẹ pé station lẹ́dẹ̀ so ẹ ní ọ̀dọ̀ DPO àbí iṣẹ́ ẹ̀kọ́ mu wọn á lè kódà ẹ̀ tiẹ̀ ní ìdààmú rárá wọn ó pe gbogbo àwọn torí pé wọn yìí ṣọ̀tá ara wọn ìyàwó wọn jọ ń ṣiṣẹ́ papọ̀ dáadáa so a sì dúpẹ́ Ọlọ́run fún wa ṣe so wọn sọ pé ìròyìn yẹn ẹ̀yin wá nísìn ṣùgbọ́n àwọn tó kàn gbẹ̀ngbẹ̀n so àwọn mẹ́ta ni ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí àwọn ọlọ́dẹ àti àwọn ọlọ́pàá so wọ́n lè sọ bí nǹkan ṣe rí amọ̀dẹ̀ gbàgbọ́ wípé àwọn tí wọ́n mú wọ́n ṣe statement kọ́lọ́pàá tó kó wọn lọ kó tó di pé wọ́n gbé press release yẹn tí wọ́n gbé jáde gan n rò pé wọ́n ti kó àwọn tó ṣẹ̀ kó nǹkan mu tí command ti bẹ́ẹ̀ ni tí command ti so báwo ni source of information then ohun tó dẹ̀ ń ṣẹlẹ̀ ni pé Ọ̀mù jẹ́ ìlú tí ó wà ní Bámúlétì orílẹ̀-èdè mìíràn border town ni so gbogbo security agents gbogbo agencies ló wà níbí so ní láti bí báyìí dépọ̀ mu before you get to ká tó dé Ọ̀párá ká tó dé odò Ọ̀párá so orí ká ó tó jẹ́ boundary Nàìjíríà yóò lé ní 60 kìlómítà síbí báyìí jíjú dẹ ní lọ so torí ọ̀nà sì wà tó líǹkì mọ́ Kàbúà so ibẹ̀ yẹn kò sí nítọlọ́pàá lásán representative
division wà ńbẹ̀, area command wà ńbẹ̀, AIG Òṣogbo zone wà ńbẹ̀, zone 11, so CPO wà ńbẹ̀, so direct information tí anything tó bá àwọn CIB everybody ló wà ńbẹ̀. Yàtọ̀ fún yẹn IG gan yóò ní ìyẹn ńbẹ̀, kò tí ì kan àwọn border patrol, gbogbo wọn ní aṣojú ńbẹ̀, so custom base ńbẹ̀, immigration post ńbẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí gbogbo ẹ̀. So lójú ọ̀nà yẹn dé kó tó dé Republic of Benin, so anybody tó bá ti gbá wọn mú òun kálukú ń ṣiṣẹ́ rẹ̀ ni, so tó bá dẹ̀ ti ṣiṣẹ́, so ayé ayélujára la wà, kò ní dé Kọ̀mọ́dá tí wọ́n ti jù síbàdàn, so náà ló fà á. So náà mo sọ wípé ọ̀rọ̀ ti dé about wọ́n press release Ọ̀yọ́ State Police Command ti jáde, wọ́n tiẹ̀ tó di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ pé wọ́n ṣẹ̀ tó ọ̀dà DPO pé kó gbé wá, so náà mo sọ pé tí gbogbo yẹn kéèyàn tiẹ̀ tó gbé ìròyìn jáde, if at all téèyàn bá lè débí, ó yẹ kó lọ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tiẹ̀ ń bẹ̀. náà yàtọ̀ fún yẹn, ó tiẹ̀ yẹ kí directly kí wọ́n bi Ọ̀yọ́ Command, wọ́n gbé press release jáde, so ẹnìkan wá sọ nǹkan fún yín, so ẹ sọ pé ó ṣẹlẹ̀ báyìí ní, so it's very báwo la ti rí yẹn bí ayé dẹ̀ ṣe rí nísìnyí nìyẹn, so Ọlọ́run á máa fún yín ṣe. So ńgbà wọn sọ pé àwọn ọdẹ wọ́n jọ kojú ara wọn, jọ ṣe kínní, wọ́n kojú ara wọn tòótọ́, ṣùgbọ́n ọdẹ tó kojú ẹnìkan náà ni bójú ẹnìkan lọ, bó ṣe bí wọ́n jù bẹ́ẹ̀ lọ, rìpọ́ọ̀tù ó wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá, so àwọn náà ò dẹ̀ dá ṣe, so station méjì lẹ ti lè gbọ́ nísìnyí, ẹ gbọ́ lófìkì, ẹ gbọ́ ní Kọ̀mú, so tó bá takora wọn ilé wa fojú inú wò pé gẹ́gẹ́ bí oníròyìn pé pẹ̀lú bó ṣe rí èwo lọ pàkásọ, èwo lójú òótọ́, so náà sọ pé bí ìṣù ṣe rí nísìnyí ìlàbí kí ọ̀rọ̀ ti dé court. ẹ wá fọ́ọ̀dì lẹ́yìn iṣó. Irú lóhun tí mo mí ni pé tọ́rọ̀ bá dé court ìyẹn wà limited láti dá sí, so àárín ọlọ́pàá lọ́wọ́ láti ṣèwádìí, àárín ẹ̀yin oníròyìn náà lọ́wọ́ láti ṣèwádìí. Tá a bá ń gbé nǹkan kan sọ kẹ́nìkan wá kàńtà wípé kò rí bẹ́ẹ̀, ọlọ́pàá bí kàńtà DPO ti mo pe DPO, òun náà lóhun rí nǹkan tó jọ bẹ́ẹ̀, DPO gan sì bá gbogbo àwọn tí wọ́n mú àtàní ẹni wọ́n gbé gan, òun náà tẹ̀lé wọn lọ síbàdàn ní ọjọ́ kò sí not Friday tàbí ìsàmọ́jọ́ tí Thursday ni wọ́n rẹ̀ ní Friday ni wọ́n gbé lọ síbàdàn pẹ̀lú àwọn tí wọ́n, so àwọn tí wọ́n ti kọ́kọ́ suspect nígboro, wọ́n ti police division ti kó wọn lọ sí Ìbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, so ẹ rí i pé ọlọ́pàá wa ń bí wọ́n ń ṣiṣẹ́, kò ń ṣe tẹnu, mi mọ everybody mọ onírú ọ̀fọ̀, mi ò mọ ọlọ́pàá, ẹ ṣeun kábíyèsí, ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ sọ àsọdùn. àgbọ́yé àdálẹ́. tí n bá sọ nǹkan nísìnyí, so yóò dàbí ẹni pé mo gbà, ṣùgbọ́n tẹ bá ń ṣèwádìí lọ ẹ rí òdodo ló wá sí i. ẹ ṣeun kábíyèsí, àgbọ́yé àdálẹ́. Olódùmarè ó jẹ́ kí ẹ ṣèwádìí náà, ọgbọ́n ìmọ̀ òye pẹ̀lú làbáyé tẹ́ fi ń kó wa jẹ nínú ìlú yìí, Olódùmarè ló jẹ́ kó bàjẹ́, ìmọ̀ tí ọba mi ò fi fún yín kò ní fi sílẹ̀ sáyé náà. Gẹ́gẹ́ bí ìbéèrè tí mo fẹ́ béèrè kábíyèsí náà, òfin Adébẹ̀yìn, ìṣẹ̀lẹ̀ tá à ń sọ pé wọ́n jiyàn gbé kankan, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ nínú ọ̀rọ̀ yẹn ní wọ́n lè jiyàn gbé lórí ilẹ̀ Kọ̀mú, wọ́n kì í ṣe inú ìlú Kọ̀mú gangan ni wọ́n ti jí ẹni gbé. Ẹ dákun ìṣẹ̀lẹ̀ tá à ń sọ ló tó bí ọjọ́ mélòó sí ibi táwọn ìbá ní. Ó ti ẹ̀ clear kábíyèsí. Ó clear. Wọ́n sọ pé wọ́n lè jiyàn gbé. Mo sọ bẹ́ẹ̀. Bí bàbá ṣe sọ náà ni wọ́n sọ. Ẹnu pé lótìtọ́ wọ́n lè jíyàn gbé lórí ilẹ̀ Kọ̀mú, ilẹ̀ Kọ̀mú fẹ̀, ìyẹn ni pé àwọn olùgbò bóyá àwọn kó olùgbò ní ọwọ́jà àwọn alábẹ́ẹ̀tò lọ́ fi gbé sóyè, ṣùgbọ́n pé nínú ìlú Kọ̀mú gangan ló jíyàn gbé rárá. Except this one. That is what the clause I want you to put. Ṣé
pé èyí tí sùn tí wọ́n gbé yìí inú ìlú náà ti gbé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni inú ìlú ni so pẹ̀lú bó tẹ̀ ṣe jẹ́ ìlú yẹn náà nísìnyí ọlọ́pàá ṣèwádìí ẹni tí wọ́n jí gbé yóò ṣèwádìí òun ni ó ti rí àpẹẹrẹ so yóò lè sọ àwọn tí wọ́n gbé wọn ó ti sọ àṣírí fún so yóò ti lè sọ àṣírí fọ́lọ́pàá so òun ní òun mọ nǹkan kan síkùn lẹ́yìn òun ìgbà tún ẹsẹ̀ tẹ bá bá kábíyèsí ìbéèrè wa ẹ dákun ó tó bí ọjọ́ méjì. wẹ́ẹ̀dà Monday ni Monday jẹjọ tó mọ̀ pé bíi bóyá bíi ọjọ́ keje àbọ̀jọ́ kẹjọ oṣù kẹfà. Monday or Tuesday lọ bí ìjẹjẹ sí jẹjọ. kábíyèsí jẹ́ kí n rẹ̀ kọ́. Thursday ó wà ń gbòòrò ìdájí Thursday ló dé. ìdájí tọ́ọ̀sì náà dé àrí. Bẹ́ẹ̀ni ẹ ti ẹ̀dẹ́gbẹ́lì ìjọ Wednesday náà gbé. Tuesday. ok ọjọ́ mẹ́ta lẹ́ni wọ́n ti fi rìn lọ nínú igbó. bẹ́ẹ̀ni Tuesday last week. bẹ́ẹ̀ni Tuesday last week yẹn máa tó fún wa ní bíi báwa pé bóyá bíi. Ọjọ́ kẹsàn-án oṣù kẹfà. Àdínláì náà ló rẹ̀. Ẹ ṣeun kábíyèsí àgbáyé adáni ló máa jẹ́ kí ẹ̀sùn wá bí wa máa jẹ́ tẹ̀tẹ̀ ẹ̀fẹ́ fún wa. Ẹ dákun nígbà tẹ́ ń ṣàlàyé ìṣẹ̀lẹ̀ wọn fún wa lẹ́ẹ̀kan. Ẹ sọ pé ní Súdù pé àwọn ajínigbé òun ya wọ Súdù kan. Ẹ dákun Súdù ń ṣe abà kan àbí àgbéga. Àwọn Fúlàní tó máa ń gbó bẹ̀ ní Súdù. Gàá Fúlàní kẹ́mi mọ ẹni ó lè ìná tó ní gàá yẹn so Súdù náà pé Súdù bẹ́ẹ̀ ẹ ṣeun bàbá àgbáyé adájọ́. Ẹ dákun ìbéèrè wa tí a tún fẹ́ béèrè ẹ dákun ìjẹ́ àwọn tí wọ́n gbá mú ní tí wọ́n bá ọta lọ́wọ́ wọn yìí ṣé nínú ìlú wa ní ìkọ̀mú yìí ni wọ́n ti gbá wọn mú ní ìròyìn ṣíbù. ọlọ́pàá ló lè sọ ṣe mọ̀ pé mo sọ bẹ́ẹ̀ ọlọ́pàá ló mọ ibi tó ti gbá wọn ẹni wọ́n sì gbá mú yóò lè sọ ibi tí gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe kí wọ́n tó gbé ìròyìn sáfẹ́fẹ́ nìyẹn kí wọ́n ṣèwádìí so ẹjọ́ a fẹ́ rí àwọn tí wọ́n lè dé kódà bó ṣe headquarter ní bó ṣe police command headquarter Ẹlẹ́yẹlé ní Ọ̀yọ́ state lè débẹ̀ ẹ sọ pé ìjọba báyìí tó bá ti jẹ mọ́ nǹkan báyìí káwọn náà máa so wọ́n sọ di kódà bẹ́ẹ̀ lè ráwọn ènìyàn wọn ò ní rẹ́kọ̀d sílẹ̀ so bí wọ́n ti gbá wọn mo lè sọ pẹ̀lú press release yẹn wọ́n sọ ó àbàyẹn bẹ̀. Ẹ ṣeun bàbá mi kábíyèsí dákun rẹ lọ́wọ́ ẹ̀kan tí a tọrọ lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí òun fẹ́ sọ pé okùn ní gbùngbùn kó má níbi tí ó ti gbà wá ẹni tí ṣẹlẹ̀ sí gangan torí pé ọ̀rọ̀ pé bí ò bá ti lé kan ẹ̀dá ni kó jí pé ká mú ẹni wọ́n jí gbé gangan tí ń bẹ ní àlàáfíà ká dọ́dọ̀ tiẹ̀ náà pé padà a gbọ́ pé ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ sí bóò ló ṣe ṣẹlẹ̀ ǹjẹ́ bóò la ṣe fẹ́ tọ̀ ta fẹ́rìn ta fẹ́ rí rẹ̀ ta fẹ́ rẹ̀ náà. ẹni dáṣẹ́ rí ìyẹn ẹ mọ̀ pé tó nǹkan bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ọlọ́pàá máa sọ pé má lọ jìnnà anytime ni wọ́n lè pè é unfortunately ó ṣe èmi gan lánàá pé o lè rán èèyàn sẹ́ni yẹn ni ṣùgbọ́n mi ò ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ so àkọ́kọ́ ní èkejì ẹ bá lóore ọ̀fẹ́ tó ga tó jẹ́ pé ẹni yẹn tí ó dáhùn kíákíá ẹ gbọ́dọ̀ dé
station nísìnyí police division. so tẹ bá dé division ọlọ́pàá nísìnyí bá ti pè yóò yọjú pé kọ àyàfi tó bá ti lọ ẹnu iṣẹ́ tàbí travel ẹ̀sìn kábíyèsí. ọ̀dọ̀ ọlọ́pàá ní ilé iṣẹ́ gbogbo ní. Adúpẹ́ púpọ̀. Ẹ dákun division tó wà nígbà tá a fẹ́ wọ̀lú ní junction. bẹ́ẹ̀ ẹ̀sìn kábíyèsí. bẹ́ẹ̀ Olódùmarè jẹ́ kí adúpẹ́ lórí àpẹlẹsẹ̀ ẹ̀sìn àbáyé jẹ́ pẹ́ Olódùmarè. Bí yóò ní bàjẹ́ bí yóò ní dàrú lára àwọn ènìyàn lábúrò àwọn aláṣẹ wọn bá wa ṣe gbòòrò tó táwọn yín lórí ẹ̀sìn wa dúpẹ́ púpọ̀ fún àǹfààní àtàkókò tẹ́ fún wa. Ẹ̀sìn ìgbà ìlú òní túbọ̀ akí gbogbo ẹ̀mí mi náà ṣe àjẹkù àjẹkù ní ọdún ìfẹ́ o. Ẹ̀sìn wa bá mi a máa tẹ̀síwájú ká lọ sí police station. Nígbà tá a kúrò láàfin kábíyèsí agbéra ó di Kọ̀mú police station ní division wọn bẹ̀ a béèrè DPO wọn láti béèrè ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí pé a ti gbọ́dọ̀ lẹ́nu kábíyèsí ká gbọ́ tẹnu tiwọn náà bóò ló ṣe ṣẹlẹ̀ bóò ló ṣe wáyé ṣùgbọ́n nígbà tá a dé police station a ò bá DPO lọ́fíìsì ṣùgbọ́n a bá DCO wọ́n sì gbà wá lálejò a sọ̀rọ̀ ní tọmọlúàbí wọ́n jẹ́ kó yé mi pé ẹjọ́ kéèsì tá a torí ẹ̀ wá tá a wá ṣe ìròyìn lé lórí yìí bá a bá fẹ́ gbọ́rọ̀ dáadáa lẹ́kùnrẹ́rẹ́ bẹ̀ ká lọ sí Ìbàdàn ibẹ̀ ni wọ́n á ti lè ṣàlàyé fún wa ṣùgbọ́n DCO náà sọmọlúàbí púpọ̀ ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tó ṣẹlẹ̀ fún wa lábẹ́ aṣọ ọ̀rọ̀ tó sì sọ kò yàtọ̀ sí èyí tí a gbọ́ lẹ́nu kábíyèsí ọba Jonah Ọlágbóyèga kí ló wá mú àwa sọ̀rọ̀sọ̀rọ̀ kẹ́tọ́ yẹ pé tá a bá ti gbọ́rọ̀ tàbí wọ́n bá ti gbọ́rọ̀ wá bá wa ṣé ká nítorí àtẹnujẹ ni àbí ká torí pé káyé lè gbọ́ wa àbí ká torí káyé lè mọ̀ wá ṣé ẹ ò rántí pé ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ òun ó ní àwọn kan tí ó kó ìpayín kékeré bá nílẹ̀ Yorùbá torí nísìsiyìí tẹ́ ẹ bá sọ fún wọn pé tó àwọn ọlọ́dẹ tí wọ́n ń dojúkọ àwọn ajínigbé àwọn kidnappers àwọn ọlọ́pàá ti ń gbé wọn ẹ dákun jọ kidnapper bá tún wọlé Yorùbá mìíràn bóò làwọn èèyàn ó ṣe lè ṣàyàgbàgbà láti bọ́ta bó sì sọ̀rọ̀ kan fún yín nínú fọ́nrán tó kọjá mo ní àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní mi ò fẹ́ ṣàgbà mo bù ọ́ bí ìjọba ò bá ti lè fún wa ní assurance tàbí kó fi òǹtẹ̀lú pé a fún yín níyọ̀ǹda a fòǹtẹ̀lú ẹgbẹ́ pòpò ẹ lò ó kí wọ́n legalize ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà fún àwọn tó bá ní káàdì ìdánimọ̀ ti ọdẹ lọ́wọ́ pé ẹ̀yin ọdẹ ìbílẹ̀ nìkan lẹ láǹfààní àti lòbọ̀n gbọ́gẹ́ bó ti jẹ́ pé aṣáàmọ̀ pé lórílẹ̀‐èdè Nàìjíríà náà bó ti jẹ́ pé àkíbọ̀ lọ lòbọ̀n yìí àwọn tó jẹ́ army wọ́n ń lòbọ̀n nítorí pé wọ́n ní káàdì ìdánimọ̀ wọ́n sì jọmọ army kò sí bí wọn ò lè gbé bọ̀dé kò sẹ́ni tí ó bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀wò tí ó challenge wọn pé wọ́n sì gbé bọ̀dá ní. àwọn ọlọ́pàá wọ́n ń lòbọ̀n àwọn àmọ̀tẹ́kùn ń lòbọ̀n àwọn civil defence ń lòbọ̀n ẹ sì má jẹ́ kí n tẹ̀yìn ṣe é rí ibi tá a bọ́rọ̀ dé nílẹ̀ Yorùbá tá a bọ́rọ̀ dé Nàìjíríà lóde tòní kò sí nǹkan kan tá a fẹ́ ṣe agbára àwọn ọlọ́pàá ò ká kìíní tá à ń sọ yìí agbára àwọn àmì ò ká ẹ má sì mí gbọ́ torí gbogbo ọ̀rọ̀ pátá ló nítumọ̀ ló sì ní àlàyé nínú tí n bá lágbára àwọn ọlọ́pàá ò ká kì í ṣe pé àwọn ọlọ́pàá ò ní nǹkan láti mọ̀ pé ẹ jẹ́ ká lọ àrẹ́sì ẹni báyìí ní báyìí ló wà ṣùgbọ́n àwọn ọlọ́pàá wọn ò lọ sínú igbó kán lọ sínú ìjù igbó mélòó lọ́lọ́pàá lè fọ́ igbó mélòó lọ́lọ́pàá lè wọ̀ táwọn kidnapper àwọn ajínigbé tó wà ní igbó tí ní mọ̀ pé wọn ò ti ní kẹ́fín pé lágbájá ń bọ̀ àwọn làgbàmẹ̀dún bọ̀ àbáwọn ọlọ́pàá yóò di òní tó jẹ́ pé tó bá ti lọ síbi kan máa ní yà kíní kan yà dódòdòdò yà kíní kan àbí àwọn àmì lẹ́fẹ́ ní kó wá lọ sínú igbó àwọn ọlọ́dẹ ìbílẹ̀ ló lè ṣiṣẹ́ yìí torí páwọn ni wọ́n mọ̀ pé táwọn bá wọ igbó láti bí táwọn bá tọ̀ gba àwọn táwọn fi já sí Jẹ̀bú àwọn mọ̀nà tí wọ́n tọ̀ àwọn ọlọ́dẹ ìbílẹ̀ ló lè ṣe ẹ jẹ́ ká fàyè pa wọ́n kí ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀yin bloggers fẹ́ ń gbégbékúgbé kíkẹ́ ẹ jẹ́ kó rí yín pé ẹ má kó ẹ̀mí ìrẹ̀wẹ̀sì bá àwọn tó ń dáàbò bò wá nílẹ̀ Yorùbá
ìròyìn tí ò bá ti jọra wo ẹ má gbé síta mọ́, ẹ má implicate ara yín. èwo ni tẹ́ ń kó ìpáyín kékeré tẹ́ ń kó ìfòró bá ọ̀pọ̀lọ tí ìròyìn tá a gbọ́hùn ló jẹ́ káwa tẹkọ̀ létí ká gbàlú kọ̀ mú lọ láti lọ gbọ́n nǹkan tí ń ṣẹlẹ̀ pé àwọn ọlọ́dẹ tí ń gbèjà wa wọn ò ṣèwọ̀ wọn ò bọ̀lọ̀ mú wọn bí ò bá sí rúbọ ohun tí ò sọ́ta àwọn kí ni wọ́n fẹ́ fi jà láì mọ̀ pọ́rọ̀ ò rí bẹ́ẹ̀. mo sì rọ gbogbo èyí tẹ́ ẹ jẹ́ ọba aládé tàbí baálẹ̀ nínú ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá, ẹ má fọkàn sí pé ìjọba ń bọ̀ wá dáàbò bò yín, ìjọba kan ò ráyè ti yín o. wọ́n bá tẹ̀ ráyè tí yín tó bá rí àwọn èèyàn sí yín, àwọn tó rẹ́ sí yín gan wọ́n lè má dọ́dọ̀ yín kan jíṣẹ́. ṣùgbọ́n nílùú kọ̀ọ̀kan ẹja ṣe é ní kí olórí dorí ẹ̀ mú idà wo, so ní pè ní idà wo mọ́ báyìí, a máa pè ní idà àwọn kidnapper, idà àwọn ajínigbé ń jò wèrèwèrè báyìí. ẹja ṣe é ní pé ká dira wa lámùrè, ká má dúró de pé ìjọba kan tàbí ọlọ́pàá kan ó dáàbò bò wá. àwọn kò sílùú ilẹ̀ Yorùbá tí ò ní ọlọ́dẹ ìbílẹ̀ tí ò láwọn tí ń ṣọdẹ ń bẹ̀. bó jẹ́ pé ní ojúlé sójúlé kọ̀ọ̀kan lẹ́bàá máa dá owó ni, bó jẹ́ gbẹ̀rún kọ̀ọ̀kan lórí kọ̀ọ̀kan ó máa dá tó jẹ́ bá lélẹ̀. ẹ dáa ká ẹ máa fi fún àwọn ọlọ́dẹ ìbílẹ̀ yìí kan máa sọ yín látọ̀sí àtòru, ká ẹ ṣe ní alákẹ̀ lórí ojúlé alákẹ̀ fi ń sọ́rí. èyí wọ́n pa wá nípakúpa yìí tó. ẹ̀yin ìjọba, àwọn àgbàlagbà máa ń pòwe kan wọ́n ní bílù bá torí àgbàdàrú torí àìmọ̀wá wù wọn ni o. bí Nàìjíríà bá torí ìtẹ̀yìn tẹ wà ń bẹ̀ lónìí bàjẹ́, àìmọ̀wá wù yín ni, torí pé gbogbo wa ń ké tantan. àsáwọn Barrister ò tí ì rí nǹkan kan gbà náà lọ́hùn tó ń ṣe ọ̀rọ̀ Nàìjíríà ibo là ń lọ, àsìwọ̀n ò rí nǹkan kan. àsáwọn bàbá Haruna Sọlá ò tí ì rí nǹkan kan, gbogbo àwọn Àyìnlá Ọmọwúrà tó ń ṣe pé Nàìjíríà ti ká kẹsẹ̀ rọ ọ̀kẹ́ tó kù ló fi lọ, àṣé ò tí ì ká kẹ̀kẹ́ rọ̀ ń gbà wọn. ẹ̀yin ìjọba àròyìn àgbẹ̀yìn rẹ fún àwọn ọlọ́dẹ ìbílẹ̀ láǹfààní kí wọ́n máa lo ìbọn pòpò. ìbọn ẹlẹ́tò lè dáàbò bò wá. ẹ sì jẹ́ kí gbogbo ẹ̀yin ọba ìlú kọ̀ọ̀kan, gbogbo àwọn ọmọ Yorùbá tẹ́ bá ti ń gbọ́ ẹ tẹ́ ń gbọ́ mi lákòókò yẹn máa fi kíní ìṣọwọ́ sí àwọn tí ẹ mọ̀ tí wọ́n jẹ́ olóyè ìlú tàbọ́ba ìlú, wọ́n máa gbọ́. kí gbogbo wa bẹ̀rẹ̀ sí í sanwó fún àwọn ọlọ́dẹ ọ̀hún lápò ara wa ní ojúlé sójúlé bá lè lẹ́kọ̀ọ́kẹ́ kó máa ṣe bóyá ẹgbẹ̀rún kọ̀ọ̀kẹ́ ní oṣooṣù, ó níye tó jẹ́. ẹ máa fún àwọn ọlọ́dẹ yìí pé ẹgbàá ń fún yín lówó oṣù yìí. ẹgbẹ̀rún kan kò máa tó ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọ̀nà ogún 20 million naira tí wọ́n ní kẹ́ ẹ mú wá. ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọ̀nà ogún náírà tí wọ́n ní kẹ́ ẹ mú wá tó bá jí yín gbé. bàbá ń ṣe é bẹ́ẹ̀ ọkàn ìwọ balẹ̀ o. ọ̀pọ̀lọpọ̀ ìlú tèmi ń gbé bí wọ́n ṣe ń ṣe é nù. nílùú abínibí mi, nílùú tẹ́lẹ̀ kí ọmọ àbẹ̀jọyè bí wọ́n ṣe ń ṣe é nù. ìlú tí mo kọ́lé sí, tí mo tún gbé, tí mo ń ṣàtìpó mẹ́ bí wọ́n ṣe ń ṣe é nù. níbi tí mo tún gbé, tí mo tún kọ́lé sí bí wọ́n ṣe ń ṣe é nù. gbogbo ọlọ́dẹ ìbílẹ̀ ni wọ́n ń sanwó fún tọ́ ẹ pé ló ń dáàbò bò wọ́n àtọ̀sí àtòru. tó jẹ́ pé táwọn ajínigbé yìí bá ti wọlé báyìí, àwọn ni wọ́n rọ̀ wọ́n ní bájínẹ́tù, ni wọ́n ń pa wọ́n, ni wọ́n fi di pé wọn ò lè wọ̀lú wá mọ́. ẹja dira wa lámúre, ká ṣe ra wa lóṣùṣù ọwọ̀, káyé gbójúlé jọba. nǹkan tó kẹjọba náà tá a sọ ni pé ẹ̀bẹ̀ là ń bò síkà, ara wọ́n sì yẹn dákun torí Olódùmarè, ẹ fààyè gbà wọn lọ́dẹ ìbílẹ̀ kan máa lo kóòpó. bí ẹ bá ti fààyè gbà wọ́n tí wọ́n ní káàdì ìdánimọ̀ pélébé lọ́wọ́ pé káàdì rẹ̀ dà, kíní kan tó ṣe ẹ bá ti tó ní ọmọ bí báyìí ló ọ̀dà ẹgbàá fóònù ẹ̀bà ẹ̀ ló lágbájá àti lágbájá la pàdé báyìí nísìnyí wọ́n ní ọmọ abẹ́ ọ̀ndà báyìí ní wọ́n bá ti níbẹ̀ ni. tẹ́ẹ̀tì ṣiṣẹ́ kẹ́ẹ̀dí pé gbogbo àwọn tó jó lórí ọlọ́dẹ ọlọ́dẹ kẹ́ẹ̀ ní nọ́mbà àwọn dání tó jẹ́ ìyá agbófinró tẹ́ fẹ́ máa mú wọn lójú pópó, ẹ̀ fi mọ̀ pé ẹni tó gbé bọ̀ kọjá kì í ṣe ọ̀daràn, kì í ṣe kírímínà. kò ní máa sí ìròyìn pákáleke fòrọ̀dán yín, ìròyìn gbéni lọ́kẹ̀ sókè tí wọ́n ń gbégi lórí afẹ́fẹ́ yìí. tẹ́ẹ̀ sọ pé wọ́n lọ dáàbò, wọ́n lọ gba ẹ̀yàn ẹ̀kẹ́ sílẹ̀ bí wọ́n ti jí gbé. ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu kábíyèsí aláìlúwà wọn o. àwa tá a jẹ́ bloggers, tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, ẹ jẹ́ ká mọ bá ó ṣe máa ṣe é, tá a fi ní máa kó àwọn èèyàn láyà sókè. ẹ má jẹ́ ká kú lẹ́ẹ̀dẹ́ kú. ìròyìn ẹlẹ́jẹ̀ tẹ́ ẹ bá ti gbẹ́ ẹ rí pé ẹ ṣiṣẹ́ ìwádìí yín délẹ̀ dáadáa kẹ́hìn tó di pé máa gbé sórí afẹ́fẹ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà tẹ́ sì rí tó bá ń kọ́mẹ̀tì báyìí, ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá padà wọ́ọ̀dù dọ́dọ̀ ẹlòmíì ẹ rí pé bí ọmọ ọdún 13, bí ọmọ ọdún 14, kódà omi ò ní tì wọ ọmọ ọdún 15 nu wọn. ẹ máa gbọ́ what is the difference between kidnappers and police officer now.
kìnìkan ẹ̀yin lẹ fún wọn lọ́rọ̀ sọ ẹ sì tún fún wọn lọ́rọ̀ sọ ẹ tún fún domi tútù sí àwọn ọlọ́dẹ ìbílẹ̀ ní ìpínlẹ̀ míì ní ọkàn ni o ṣe mọ̀ pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ní Ìtẹ̀síwájú local government yìí nísìsiyìí ṣe mọ̀ pé kò dé Èkìtì táwọn ti ìpínlẹ̀ Èkìtì bá gbọ́ ṣe mọ̀ pé ọlọ́dẹ ìbí wọn ni ẹbí àwọn ọlọ́dẹ ìbílẹ̀ ti ń gbèjà wọn nípínlẹ̀ Ọ̀yọ́ báwọn náà làwọn ọlọ́pàá tún ń gbé yẹn àbí ẹ̀kọ́ ni wọ́n máa sọ ni àbí táwọn ti ìpínlẹ̀ Ògùn tán bá gbọ́ wọn ò ní sọ bẹ́ẹ̀ léyìí tó sì jẹ́ pé bí ọ̀rọ̀ sì rí kọlẹ̀ sọ̀hún ẹ dákun ẹ̀bẹ̀ là ń bò sí ká o abẹ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ pé tó ẹ bá ti gbọ́rọ̀ ẹ ò ní lè sọ gẹ́gẹ́ bó ṣe rí tàbí kẹ́ ẹ ṣiṣẹ́ ìwádìí yín déjú àmì kó tó di fẹ́ gbé síta ẹ má kó jẹjẹ ìbára abúlé tiwa o olójú àlá ibẹ̀ yín. nínú fọ́nrán tí mo fi léde sẹ́yìn mo sọ̀rọ̀ nípa ọṣẹ asínà ẹ̀yọ́nú kan tí mo ló múnádóko dáadáa tó dá mi lójú tó múnádóko mo sì sọ̀rọ̀ nípa òkígbẹ́ èyí ni tá a máa ń ṣe pé tá a bá ti lò ó tẹ́lẹ̀ gẹ̀ẹ́sì la máa ń búra wa ládàá tó dá mi lójú àti nípa ayẹta. nígbà tí mo parí fọ́nrán náà mo sọ fún ẹ̀yin olólùfẹ́ wa pé èyí tẹ́ ẹ bá fẹ́ ká kọ́kọ́ mú wá nínú àwọn nǹkan yìí kẹ́ ẹ sọ ṣùgbọ́n nígbà tí mo wo comment section mo rí i pé ẹ̀yin tẹ́ ẹ sọ pé ká kọ́kọ́ mú ọṣẹ ẹ̀yọ́nú asínẹ̀wù wá ẹ̀yin lẹ pọ̀ jù. oṣó ò ní tilẹ̀kùn kó má sin àjẹ́ ò ní tilẹ̀kùn kó má sin emèrè ò ní tilẹ̀kùn kó má sin babaláwo ò ní tilẹ̀kùn kó má sin adáhunṣe ò ní tilẹ̀kùn kó má sin ọmọdé ò ní tilẹ̀kùn kó má sin àgbàlagbà ò ní tilẹ̀kùn kó má sin obìnrin ò ní tilẹ̀kùn kó má sin ọkùnrin ò ní tilẹ̀kùn kó má sin kọ́ni ò sí fẹ́mi lágbájá ọmọ lágbájá látòní lọ ọ̀nà owó ọ̀nà ọlá ọ̀nà ìgbéga ọ̀nà àlàáfíà gbogbo lẹ́kúnrẹ́ tó ti tì kó sí àsínẹ̀ tó dájú ní gbólóhùn ẹ̀ mo pè fún yín o bóò láwa ṣe ṣe ẹ jẹ́ ká lọ wá èèpo ọ̀bọ̀ bá a bá ṣe fẹ́ kí ọṣẹ tá a fẹ́ gùn kó pọ̀ sí bẹ́ẹ̀ ni kéèpo ọ̀bọ̀ náà ṣe pọ̀ sí ṣùgbọ́n ẹ̀gbọ́n mi yé tó bá jẹ́ pé ọṣẹ tí wọ́n ń dì sínú ọ̀rá òun ni rúgúdúrúgúdú tiwa nípínlẹ̀ Ọ̀yọ́ òun ni tí wọ́n ń dì ní ẹgbẹ̀rún kọ̀ọ̀kan 1000 naira ẹ má lò ju èèpo ọ̀bọ̀ tí ò ní ju pélébé báyìí lọ o ṣó ti yé yín kẹ́ ẹ wá lọ wá imí ọjọ́ tí wọ́n tún pè ní imí òrùn òun lẹ́ ń wò lójú máwòrán yín un tẹ́ ẹ bá ti wá mú èèpo ọ̀bọ̀ òun ẹ wá jù sójú ọlọ ẹ wá gún pẹ́pẹ́pẹ́ ẹ gún ẹ lọ̀ kó kúnná dáadáa tó bá ti kúnná dáadáa ẹ ó kó sínú kẹ̀kan tẹ́ ẹ bá kó sínú kẹ̀kan tẹ́ ẹ wá tún mú imí ọjọ́ tí wọ́n tún pè ní imí òrùn ẹ wá jó òun náà sójú ọlọ ẹ wá pa pẹ́pẹ́pẹ́ ẹ lọ̀ kó kúnná tẹ́ ẹ bá lọ̀ kó kúnná tán ẹ wá ṣẹ̀dá èèpo ọ̀bọ̀ tẹ́ ẹ lọ̀ ń sí lójú ọlọ tẹ́ ẹ bá dà sí tán lẹ́wàá ṣe da ọṣẹ dúdú lẹ́wàá dà sí lẹ́wàá máa gún mọ́ bẹ́ẹ̀ bá ti gún mọ́ tẹ́ ẹ rí kó ti kóra jọ pọ̀ tán kẹ̀kànra fomi wọn níwọ̀nba kẹ̀fun ẹ kó sínú ké funfun kan tàbí kẹ́ kó sínú gbọ́ ọlọ́mọrí kan tàbí kẹ́ kó sínú láìlọ́ọ̀nù èyí ni ọ̀rá kan tó bá jẹ́ pé èyí tẹ́ ẹ ṣe kò ju ìkúùkù mi yìí lọ ẹ lè lẹ gbogbo ẹ̀ mọ́ ẹ̀yìn ilẹ̀kùn torí pé ẹ̀yìn ilẹ̀kùn la máa ń lẹ iṣẹ́ yìí mọ́ ilẹ̀kùn tẹ́ ẹ rí pé ẹ máa ń sín lọ síbọ̀ tó jẹ́ pé lójúmọ́ kò sọ́gbọ́n kẹ́ ẹ má sìn bó jẹ́ ẹ̀kan ṣoṣo ilẹ̀kùn tẹ́ ẹ máa ń sín lójoojúmọ́ tẹ́ ẹ mọ̀ pé lójúmọ́ ò lè mọ́ kẹ́ ẹ má sìn lẹ̀kùn kò bá jẹ́ lẹ̀kùn onírin kò bá jẹ́ lẹ̀kùn kọ́ńbọ́ọ̀dù kò bá jẹ́ lẹ̀kùn balùwẹ̀ ìyẹn ní bedroom ẹ lẹ́mọ̀ ẹ̀yìn ẹ ṣe bà kẹsàn-án mọ́ pa kó dúró kẹ́ fọwọ́ tẹ̀ mọ́ ẹ filẹ̀ tí ò bá ti ju ìkúùkù mi yìí lọ ní o tẹ́ ẹ bá ti wá fẹ́ lò ẹ mú kẹ̀kàn wẹ̀yìn ẹ lọ ẹ̀yìn ilẹ̀kùn ẹ ṣe ìbà o ẹ bù ẹ lẹ̀ mọ́ tẹ́ ẹ bá ti wá délé ìwẹ̀ tẹ́ ẹ túbà tán pé ìbà o ìbàrẹ̀ olódùmarè bá gbogbo ẹ̀yin tó lódùmarè kó lé ayé lọ́wọ́ ìbà àti wáyé ọjọ́ ìbà àti wọ̀rùn tẹ́ ẹ túbà lọ síwájú àti síwájú sí i ìbà gbogbo ẹ̀yin ẹbọra tẹ́ ń bẹ léwẹ̀ yìí tẹ́ ń rí mi tẹ́mi ò rí mojú bẹ́ẹ̀ ojú mi ṣẹ́jú jẹ́ fún ẹjọ́ ṣiṣẹ́ lára mi o kọ́ni òsín kọ́ni là fún báyìí o nítorí oṣó ò ní tilẹ̀kùn kó má sin o àjẹ́ ò ní tilẹ̀kùn kó má sin emèrè ò ní tilẹ̀kùn kó má sin adáhunṣe ò ní tilẹ̀kùn kó má sin o lẹ́bọ lóògùn ò ní tilẹ̀kùn kó má sin àáfà ò ní tilẹ̀kùn kó má sin pásítọ̀ ò ní tilẹ̀kùn kó má sin ọmọdé ò ní tilẹ̀kùn kó má sin àgbàlagbà ò ní tilẹ̀kùn kó má sin obìnrin ò ní tilẹ̀kùn kó má sin ọkùnrin ò ní tilẹ̀kùn kó má sin kọ́ni ò sí fẹ́mi lágbájá ni ọmọ lágbájá látòní lọ
ọ̀ní owó, ọ̀ní ọlá, ọ̀nà ìgbéga, ọ̀ní ọrọ̀, ọ̀nà àlàáfíà kó sílẹ̀ fún gbogbo ilẹ̀kùn oore tó ti tì kó sí o. Kọ́ni ò sí fún mi, kọ́ni ò là fún báyìí o. Ẹ wá gbé kànkàn tọ́sẹ̀ wà bẹ́ẹ̀ wọ́n ẹ̀ gbé sórí bàlẹ́ wàá bomi. Tó bá sì jẹ́ sáwà náà ni ẹ sin sáwà sí, ẹ bẹ̀rẹ̀ sí fi fura pé kọ́ni ò sí fún mi o, kọ́ni ò là fún mi o, ẹ fi wẹ̀. Kò sígbà téèyàn ò lè wẹ̀. Ẹ lè wẹ̀ láàárọ̀, ẹ lè wẹ̀ lọ́sàn-án, ẹ lè wẹ̀ rọ̀lẹ́, ẹ lè wẹ̀ lálẹ́. Kò sígbà téèyàn ò lè wẹ̀ ṣẹ̀hun. Aṣínà tó dájú dáadáa ni. Tí èmi tí mò ń sọ̀rọ̀ gẹ́gẹ́ fúnra mi fọwọ́ rẹ̀ sọ̀rọ̀ pé aṣínà ni. Torí pé kò sí ẹni tó jẹ́ pé nǹkan ò kí ń korò fún. Nígbà tí nǹkan fẹ́ rí bákan fún wa, iṣẹ́ tá a dò lọ́sẹ̀ pé à ń fọṣẹ wẹ̀ o, ọṣẹ ìwọ̀n ni. Màá fún yín nípara àwúre kan náà, ṣùgbọ́n èyí nìí ṣe lónìí. Mo wá sọ̀rọ̀ kan nípa fọ́nrán tí mo ṣe kẹ́yìn. Mo ní kò sẹ́ni tí ò lóògùn, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ oògùn tí ń bẹ láyé òde òní, ọ̀pọ̀lọpọ̀ wọn kọ̀ǹdẹ̀ ni, gbàrúùfù ni, táwọn olóyìnbó ń pè ní fẹ́ẹ̀kì. Kò sì sóhun tó fà ju ìgbà tẹ́sìn ti wọlé lọ. Mo wá ń jẹ́ kó mo tẹ̀síwájú, mo ń jẹ́ kó yé yín pé ìran mẹ́ta lòògùn pín sí. Ìran àkọ́kọ́ òun ni òkú òògùn. Ṣé ẹ wá rí òkú òògùn yìí, òun náà tún pín sí ọ̀nà méjì. Òkú òògùn, òun ni irú òògùn tí mo mọ̀ tó ń jẹ́, tí mò ń lò tó ń dá mi lóhùn, tí mo wá fi sí odò okùn mi, tí mi ò fọ́mọ làkejì mi, tí mi ò sì kọ́ ọmọ tí mo bí, tí mi ò kọ́ ẹnìkankan. Láti gbà mo ti gbà, láti bí mo ti gbà. Bóyá wọ́n sì kọ́ mi látọjú oorun ni, tí mo ti ń lò tó ti ń dá mi lóhùn, mi ò sọ fẹ́ dà láyé kan rí. Irú òògùn bẹ́ẹ̀ ó ń jẹ́ o, ṣùgbọ́n òkú òògùn ni. Ẹ ó máa wò pé bó ni òògùn tí ń jẹ́ ṣe tún jẹ́ òkú òògùn. Bẹ́ẹ̀ ni òkú òògùn ni. Ìdí tó fi jókòó òògùn ni pé irú òògùn bẹ́ẹ̀ ńjọ́ tí ẹni tó ń lò tó ń jẹ́ fún bá ti kúrò láyé, ìjọ́ òun lo òògùn náà ó kú pẹ̀lú ẹ̀. Kò sẹ́ni tí ó mọ òògùn mọ́ tí wọ́n fi lè tún máa ṣe tóògùn yóò sì tún fi máa ṣẹ̀mí lọ. Kò lè ṣẹ̀mí mọ́, ó ti parí nù. Òògùn tó o bá mọ̀ tó ń jẹ́ tó o fún èèyàn lò, tó o kọ́ èèyàn, tó o bá ti jáde kúrò láyé, ó ti dòkú òògùn. Mo sọ fún yín, mo ní ìpele mẹ́ta lòògùn pín sí. Òkú òògùn, òògùn abẹ́nú gọ̀ǹgọ̀ ní kejì. Ìkẹta ni òògùn asọ́nidèèyàn. Òkú òògùn yìí mo wá ló pín sí méjì. Mo ti sọ̀dá kìíní. Ìkejì ni òkú òògùn, òun ni òògùn tí wọ́n kó ẹ pé òògùn yìí ń jẹ́ gan o, ó dájú o, ó ṣe gbá múnádóko lọ ṣe, ó sì gbá ọkọ kalẹ̀. Ìwà bẹnu lé mi ti níbẹ̀. Oògùn ẹ̀jú kó o ṣe wò pé ìjẹ́ òògùn tán fún mi yìí sóòtẹ̀ ń jẹ́ àbí ò jẹ́ só múnádóko àbí ò múnádóko tòótọ́. Ọkàn rẹ wá balẹ̀, ọkàn rẹ balẹ̀ lé lórí. Irú òògùn bẹ́ẹ̀ ẹ̀sìn inú ìwé ni o, kò lè ta. Torí pé òògùn ẹ̀jú ẹ̀ kó o ṣe pé ṣé òògùn tán fún ọ tí wọ́n sọ fún ẹ pé ń jẹ́ múnádóko, ṣóògùn ń jẹ́ àbí ò jẹ́. Irú òògùn bẹ́ẹ̀ òkú òògùn ni. Ẹ wá já bọ́ sórí ìpele òògùn abẹ́nú gọ̀ǹgọ̀. Òun nípele kejì tó òògùn pín sí. Àwọn òògùn abẹ́nú gọ̀ǹgọ̀, àwọn ni òògùn bàǹtẹ́. Fún àpẹẹrẹ, fún àrú èyí táwọn onítíátà máa ń lò, òògùn abẹ́nú gọ̀ǹgọ̀ lẹ́rí tán fi ń ṣe fíìmù wọn tí wọ́n kó gbogbo ẹ̀ sọ́rùn jìgàn. Òògùn abẹ́nú gọ̀ǹgọ̀ nu. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe wà lórí ilẹ̀ ayé náà, yàtọ̀ sáwọn onítíátà. Torí pọ̀pọ̀lọ́ babaláwo ló jẹ́ pé oògùn tó ṣe, ó ti tẹ̀sí, ó ti gbé yẹ̀wò, rí pé kò jẹ́, ṣùgbọ́n kò ní dànù. Bóyá bàǹtẹ́ kan ló ṣe ni, torí pé kò ṣiṣẹ́, ó ti fi nẹrẹ ẹrin òkú, ó fi nèèyàn, èèyàn ò ṣe bákan, yóò tún gbé sílé. Níjọ́ ìjà bá ṣẹlẹ̀ tó bá kọ́kọ́ yọ sí ọ, ìwọ tó fẹ́ bá jà tó fi yọ bàǹtẹ́, wọn ó kọ́kọ́ méré ó sá lọ ná. Irú òògùn bẹ́ẹ̀ là ń pè ní òògùn abẹ́nú gọ̀ǹgọ̀. Tó bá ní òògùn abẹ́nú gọ̀ǹgọ̀, òògùn tó jẹ́ pé kò jẹ́ ní jógùn abẹ́nú gọ̀ǹgọ̀, òògùn tó fi ń dẹ́rùbà yẹn, dẹ́rùbà ni lásán ni. Òun ló ń pè lóògùn abẹ́nú gọ̀ǹgọ̀ o. Ìran kejì tó òògùn pín sínú. Ṣé ẹ wá rí ìran kẹta, òun ni òògùn asọ́nidèèyàn, kì í jù péńté báyìí lọ. Táwọn ìyá mi ò bá ti tọwọ́ bọ̀rọ̀ èèyàn, irú òògùn bẹ́ẹ̀ bí irú ẹni bẹ́ẹ̀ bá lò yóò dàbí kó sóògùn owó, bí kó ó lo sólẹ̀ ni. Bí ọṣẹ ẹ̀yọ́nú asínà tí mo fún yín nísìnyí, tá a máa ń lẹ̀ lẹ́yìn ilẹ̀kùn yìí, tí mo sọ ohun, ẹ ó rí i pé mo sọ fún yín pé nǹkan méjì ní kẹ́ ẹ lọ lò. Èpo ọ̀bọ̀ ẹ lọ̀ kókúná, ìmí ọjọ́ tí wọ́n tún pè ní ìmí òrùn ẹ lọ̀ kókúná, ẹ fọṣẹ pò. Ẹ sì má gbàgbé mo léyìí tí ò bá ti ju kúndú bí ẹ kú ìkùnkùn báyìí lọ,
ẹlẹ́mẹ̀yìn ilẹ̀kùn èyí tó bá tóbi tó yẹ kó tó kí ọ̀dà tẹ́ fi ṣe ẹ ó máa gbú díẹ̀ bí tẹ́ ẹ gbé pamọ́ sílẹ̀ máa lẹ̀ mọ́lẹ̀kùn tẹ́ ẹ bá ti lo tẹ̀yìn ilẹ̀kùn tán ẹ tún bomi bẹ̀ ẹ tún lẹ̀ mọ́ ṣó ti yé bẹ́ẹ̀ ó ṣe ṣe é nu o. ìran mẹ́ta tó Ògún pín sínú ẹ má gbàgbé. ìran kínní òun ló kú Ògún tó pín sọ́nà méjì. Ògún tán kọ ẹ tó dánwò rí òkú Ògún ni. Ògún tó mọ̀ tí ń jẹ́ tó kọ́mọ làkejì ẹ òkú Ògún ni. ìran kejì òun lògùn abẹnú gọ̀ǹgọ̀ àwọn Ògún bàǹtẹ́ bàràkàtà tí wọ́n dòwú ẹyẹ bò lára tó yẹ pé bọ́n bá kó o bọ ẹnì kankan ò ní ṣe Ògún abẹnú gọ̀ǹgọ̀ nu ìran kejì tó Ògún pín sínú. ìran kẹta òun ni Ògún asọ́nidè yẹn ẹ wò ó tán lẹ́nu ó kùnkùn títí ìgbà mìíràn tá tún máa pàdé lórí ìkànnì yín lèmi ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Ọlọ́run lórí ní àgòrò èmi àmà kíra mi pé mi lọmọ tẹdẹ kí ọmọ àbẹjọ yọmọ àbẹjọ sùkọ ọmọlúkọ ajagun ọmọlúkọ ń dán ọmọ èrè níjò mọ ọmọlútukọ ọmọlútó jẹ ọmọ oríire tó sunkún àti ọmọ ajagun gbọnà ẹjọmù mò ń dágbére fún yín pé títí ìgbà mìíràn tá tún máa pàdé káfíńre pàdé o torí pé ọwọ́ kẹ báyìí kì í sìn ẹnu àtẹ̀pẹ́lẹsẹ̀ máa ń tẹ̀nà ẹni bá ní ká lọ ká má bọ̀ òun là ní débálé títí ìgbà mìíràn táwọn máa pàdé mo kì í pé ó dàbọ̀. àìdàmọ̀rẹ́ péré ẹ̀yẹ oko yìí dáríjọ́ pàṣá orí àdé mọ̀dọ̀ gbirigidi akẹ́bí àdédé mọ̀dọ̀ gbirigidi mọ̀dí gbirigidi láàyè mi ọmọ ṣubú alámọ̀dá yìí ti òkè igi kíkíkí tagbo kọ́kà sórí òṣèlè ti ń bẹ nílẹ̀ Ìbà ẹ̀mí máa jẹ́ ìfòníṣòro àjẹ́lẹ̀ Ìbà ẹ̀mí jẹ́ ìfòníṣàṣemọ́ ológbòní ti ń bẹ nílẹ̀ Ìbà ẹ̀mí jẹ́ ìfẹ́ ìṣàṣemọ́.